yín lẹ́ẹ̀kan sí ojúléeṣẹ́ DFTV Yorùbá Benin nílùú Àjàṣẹ́ òun náà la sì wà lọ́wọ́lọ́wọ́ a ò tí ì kú o. A tún ní ìbéèrè kan láti ẹnu bàbá wa pàtàkì tí ẹ̀yin mọ̀ tí èmi mọ̀ àmọ́ mo mọ̀ wọ́n ni o èmi ò tí ì mọ orúkọ wọn ó dá mi lójú pé ẹ̀yin ò tí ì mọ orúkọ wọn ẹ bá wa já orúkọ yín fún àwọn aráalé. Èmi ni Moudjibou Àjàssà ọmọ olókun ẹ̀ṣẹ̀ àríkútakú ẹgẹ́rẹ́ mi tìtì tíyìn lóde Àjàṣẹ́ tí ò gbọdọ̀ wó láéláé ọjọ́ mo bá wó dàjò lóhùn kí tó gba alákejì mọ́ mi. Olórí ẹ̀bìtì kan pàtó tí ń parí tí etí ààrẹ ló mọ bí ewu mo bá wọn délé àjíwá mi mo wá tèmi kò hún mi mo bá wọn délé àjíwá gbò mo já tèmi kò hún mi ọ̀dọ́kùnrin pẹ ọ̀dọ́bìnrin yọ ọ̀dàyàn gírí kásábà mò ń bọ̀ mi ò tí ì dé. Èyí pọ̀ ó ga ṣé iná lẹ́lẹ́ adúrú gbogbo oríkì. Ààyè gbà mí. Ṣé kó tún kù. Èyàn ò kì í ṣòní. Ǹjẹ́ lè bá wa sọ fún àwọn aráalé tí ń wò wá irú ipò wo ni ẹ̀yin wà lórí nǹkan tí à ń sọ yìí òṣèré orí ìtàgé àti sinimá irú ipa wo lẹ̀yin kó nínú ẹ̀ bá wa ṣàlàyé. Ẹ ṣeun gan olóòtú mo fẹ́ràn iṣẹ́ eré orí ìtàgé mo fẹ́ràn ẹ̀ gidigidi eré orí ìtàgé wọn ló ti bí sinimá tí à ń ṣe ní èní méjèèjì sàmì sá mo wà rẹ́dì fún méjèèjì yẹn. Ó dà ẹ̀ ń jẹ́ kó yé wa wípé ìrọ̀rùn ní gbogbo ẹ̀ bá dé ní ọ̀dọ̀ títí yín ó dà yẹn wá ṣàlàyé fún wa ṣé bí tẹ́ ṣe ní gbogbo ẹ̀ bá ìrọ̀rùn dé ní ọ̀dọ̀ yín láti ṣe ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rọrùn fún yín tí kò tiẹ̀ sí nǹkan tí ẹ̀yin dojúkọ rárá nínú àwọn iṣẹ́ tí à ń sọ yìí. Mo fẹ́ràn iṣẹ́ sinimá gan mo ṣe sinimá ya sinimá fúnra mi lọ́pọ̀lọpọ̀ rí ó bá jẹ́ iṣẹ́ eré ìtàgé ẹ̀rọ bà mí mi wàá rí ìṣòro kan tí ló lè mi sáko nínú abáyọwọ́ àwọn ìṣòro tí ń kòyàn ní ẹnu iṣẹ́ rí àwọn ìṣòro pọ̀ tó àwọn náà ti fi erí fádélẹ̀ yìí káàdọ̀ bá alájà nígbà alájà nídìí mọ́tò yín àti nídìí ilé yín alájà ní àgbà ọlẹ́ fẹ́ lò pẹ̀lú ògo Ọlọ́run abẹ́rẹ́ iṣẹ́ yẹn nílẹ̀ yìí ó bá dilẹ̀ yìí náà wá àwọn alẹ́ta lọ́ba alájà ago tó fún wa látú sáré débẹ̀ pé kó tó lọ Kútọ́nù alájà ó tu wá rí wa ló tó wà lábẹ́ dígí lónìí ẹ̀sán pé mi sílé alájà alábẹ́rẹ́ ọ̀nà alájà náà ò sílé mọ́tò alájà wa ta ní àdúrà sílé tàbí kí ló dé àfi akọ á padà síbi tá a ti wá àwọn àṣòwò bẹ́ẹ̀ àwọn iṣẹ́ kọ́ṣọ̀pọ̀ náà ló fi dífá fún ká fi fẹ́ràn iṣẹ́ oko ká mọ̀ wọ abúlé àfi akọ ẹ rí i pé sinimá táwa aráàlú Àjàṣẹ́ máa ń ṣe ìmọ̀ ń yàtọ̀ síbi tá a lò ìmọ̀ bóyá Yorùbá yẹn yé yín iṣẹ́ wa táwọn ṣe máa ń yàtọ̀ nítorí iṣẹ́ tí ìtàn tá a kọ sínú ìwé nǹkan tá a fẹ́ lo mọ́tò ni tá a bá rí mọ́tò ńkọ́ tó bá di iṣẹ́ oko ńkọ́ àfi akọ á lo zemijan ẹ̀rí ọ̀pọ̀ nǹkan wà tó ṣe pé agbára wa kò gbé ìlú tá à ń ṣiṣẹ́ wọn à nífẹ̀ẹ́ wa ẹ̀rí ìlú tá à ń ṣiṣẹ́ àwọn ọmọ ìlú wa gẹ́gẹ́ ò nífẹ̀ẹ́ wa kò sí ohun tá a lè ṣe tí ó jọ wọn lójú ó wá dífá fún pé afẹ́ akọ àwa yí iṣẹ́ wa padà sáyìn sédègùn bọ́ọ̀ bá ṣiṣẹ́ ségun ní sí o lè taṣẹ́ èmi ṣiṣẹ́ Yorùbá mo níṣẹ́ Yorùbá lọ́wọ́ ń bẹ̀ tó ṣe pé a tún kọ́ sí Faransé àṣẹ gbogbo ẹ̀ ó ti dà gan ẹ̀yẹn ni olówó òkú ni màá bóyá ẹ̀ wò rí ọ̀pọ̀ iṣẹ́ bẹ́ẹ̀ ó wá dífá fún pé àwa fẹ́ awakọ̀ àwa ṣiṣẹ́ sédègùn àwọn iṣẹ́ mi tí à ń ṣe sédègùn tó gbà bá ṣiṣẹ́ sí Yorùbá èdè Yorùbá ni ó gbádùn ẹ̀ gan àmọ́ là ń pé àwọn Yorùbá bá gba fíìmù tó bá yẹ pálí ẹ̀ Yorùbá àwọn òkàrà ìyá Ìsìlámì àwọn òkàrà oníranù kọ́tọ́kù tó fẹ́ ṣe ni ẹ̀rí làwọn Yorùbá tó ń ṣiṣẹ́ wa lápá ni àfi akọ àwa náà lànà ṣiṣẹ́ wa àrò orí fi kọ ìtàn bá àrò orí wò fi kọ ìtàn àwòwò kámẹ́rà àtò àwò kò ṣe àparí iṣẹ́ yẹn bù ṣe tí a bá parí iṣẹ́ yẹn bù ṣe àwa náà la tó fẹ́ kó sínú báàgì láti mọ̀nà ta Ọlọ́run dákun Ọlọ́run tó wa gẹ́ ìyẹn tó wa gẹ́. Ọ̀rọ̀ lẹ́gbọ́ láti ẹnu àwọn òṣèré orí ìtàgé ìlú Benin a ní ẹ̀yin ará tí ń wò wá gbogbo ohun tí ẹ bá ní láti fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn onísinimá ìlú wa ní ìlú Benin kí ẹ gbé jáde kẹ́ fi ràn wọ́n lọ́wọ́ ẹjọ́ ọkàn wọn ni ẹ̀ ń gbọ́ ní ọlọ́kanòjọ̀kan ni torí ẹni kálukú ló ń sọ ẹjọ́ ọkàn ẹjọ́ ọkàn títí yín náà èmi ò mọ̀ o àmọ́ títí èmi sọ jáde àwọn òṣèré orí ìtàgé ìlú Benin àwọn gan sọ títí wọn àní gbogbo ohun tí ẹ bá ní láti fi ràn wọ́n lọ́wọ́ òun ni kí ẹ kó síta kí ẹ fi ràn wọ́n lọ́wọ́ bó ṣe tọ́ àti ibi tí ó ṣe yẹ kí Ọlọ́run lè bùkún yín.